nílé lóko lájò lẹ́yìn òdi gbogbo ní káàbọ̀ sí orí ìkànnì Yusufullahi. Mo kí yín pé ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ káalẹ́ ní ibi tẹ́lẹ̀ gbogbo tẹ́ẹ̀bà tẹ́ láǹfààní láti máa wò ìkànnì Yusufullahi. Àjíjẹ ara yóò máa jẹun, ọlọ́run ní fẹ́ ṣẹ̀ṣẹ̀ gbogbo wa. Ojú tẹ̀ fún wò wá àti títẹ̀ fún wò wá lòdì, kò sì ní fọ́nà ṣe ìwé ẹ̀ṣẹ̀. Yusufullahi TV #1 Islamic channel jẹ́ ìkànnì tí ó wà fún oríṣiríṣi wáàsí àti ọ̀rọ̀ ẹ̀sìn látọ̀dọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn àfáà ńláńlá jàǹkàjàǹkà tí wọ́n mọ̀ máa ṣàlàyé ọ̀rọ̀ nípa ẹ̀sìn wa. Ní báyìí, ẹ bá mi subscribe sórí Yusufullahi TV kí ẹ lè máa jẹ ọ̀pọ̀lọpọ̀ gbádùn àwọn fídíò táwọn fi síbẹ̀ lónìí ọ̀rọ̀. Ẹ bá mi like kí ẹ sì bá mi subscribe, ẹ bá mi share kí ẹ bá mi comment sórí àwọn fídíò yìí. Ìṣẹ̀lẹ̀ bẹ́ẹ̀ ti sí. Tóbi Ọlọ́run. Allahu Akbar. Ọlọ́run ọba àwọn ní ọba tó má ju gbogbo tí fi má lọ láyé. Allahu Akbar. Inú ètò Ọlọ́run òun ni pé ó rí i pé ẹ̀dọ́ lè sẹ̀mí lóhun nìkan lẹ́yìn Ọlọ́run nìkan tó lè sẹ̀mí lóhun nìkan kò sí tọ́lọ̀ ń dá láyé má tó ní ọ̀sẹ̀ ní lóhun nìkan àbí kó pín sí méjì. lọ́jọ́ kọ́nà ọba kọ́sọ̀ yí pé Wa min kulli shay'in Wa min kulli khalaqna zawjayn. ọlọ́run ní min kulli shay'in Khalaqna zawjayn. nínú ogun tóun dá láyé akọ àtabo lòun dá. Àwọn ọ̀jọ̀gbọ́n àwọn onímọ̀ làwọn náà fi rí i pé bí nǹkan kan bá ń pè nǹkan kan ní negative ọ̀kan jẹ́ positive bí ó ṣe bẹ́ẹ̀ iná ò ní tàn ọ̀kan ò ní tàn náà àfi kó pé méjì. Ìgbésí ayé tó bá jẹ́ òun nìkan obìnrin ló wà lóhun nìkan ni kò lè balance, ọkùnrin ló wà lóhun nìkan ni kò lè balance. Àfi kí akọ kó rí abo, àfi kí abo kó rí akọ. Tí a bá ríra wọn ni wọ́n tó lè balance. Ọlọ́run wá practice ẹ̀ láyé máyé àyè. Àwọn àfáà àjọyé wa yí pé ìjọ tí Ọlọ́run fi omi tú fáànì tó fi fayé rẹ́ kò sí nǹkan kan tó kù mọ́ lórí ilẹ̀. Nuhu wá fẹ́ máa lọ, Ọlọ́run pọ́ fẹ́ máa lọ, wọ́n fẹ́ lọ bẹ̀rẹ̀ gbésí ayé mi. Àti gbésí ayé yẹn kò lè balance. Ìgbésí ayé yẹn ò lè ṣe é gbé, kò lè rọrùn àfi kí wọ́n pé méjì. Ọlọ́run wá ní wọ̀nú ní lọ́lọ́ fẹ́ máa lọ ìwọ̀n bá nǹkan tó ṣẹ́kù ń bẹ̀ náà. Kulli nabin biha min kulli zawjayn ithnayn. Ọlọ́run ní méjì méjì ni kò píkì ẹ̀. Bọ́ ọba pé wúrẹ́ akọ àtabo ní kó jẹ́. Bọ́ ọba mákùtà akọ àtabo ní kó jẹ́. Tọ́ ọba mú màlúù akọ àtabo ní kó jẹ́. Èyíkéyìí tọ́ ọba mú ń bẹ̀ wọ́n gbọ́dọ̀ jákọ̀, wọ́n gbọ́dọ̀ jábò kẹ́ lè balance ibi tẹ́ ń lọ. Ìgbésí ayé kan kò ṣeé lò. Látara yí pé akọ àtabo láàfin lólè ayé àwa wáyé bẹ́ẹ̀. Kí ni ìsìlámù wá faramọ́? Èwo ni ìsìlámù ò faramọ́? Irú ìjókòó ní tí bàbá wọn lọ́fà wà, irú ìjókòó ní tí bàbá ìmọ̀ máa gba nílọrin wà, irú ìjókòó ní táwọn sẹ́nitọ̀ wà, irú ìjókòó ní tí ìyálọ́jà wà, irú ìjókòó ní gómìnà wà ń jókòó àwọn èèyàn wà. Irú ìjókòó tòní lọ́lọ́run faramá kò faramá girlfriend and boyfriend. Lọ́fà ńjọ́ tí wọ́n kọ́kọ́ nírú ẹ̀ láyé ọ̀dọ̀ Mariam ni wọ́n kọ́ ti rí nǹkan ìmọ̀ tóbi yìí sá. Wọn ò rẹ́ nìkan kọ́ wá dáná, wọn ò rẹ́ nìkan kọ́ wá tọrọ, wọ́n ká sàdédé róyún náà ni. Nígbà wọn róyún Mariam wọ́n ní. Qalu ya Maryam laqad jiti shay'an fariya. Ìgbéwọ̀ Mariam lákọ̀ọ́dì yìí ti ṣe àǹfààní ya ìkànnì ìdíjú ló gbédé lónìí. Ya ukhta Haruna. Àmà Haruna. Ma kana abuki imra'a sawin. Àmà bàbá tó bí ọ àbúkì, bàbá rẹ̀ àmàlẹ́ni ibú. Wa ma kanat ummuki baghiya. Má kànà òun mèkì bàgíyà. Àti màyà rẹ̀ lálágàbàǹgìrì àmà aláṣẹ́wó. Fasharat ilayhi. Ó yà wọ́n lẹ́nu torí wò rí rẹ̀ yìí wọ́n máa gbé ètò Ọlọ́run ọba súná Ọlọ́run ní pé ká wá tọrọ ọmọ. Kí wọ́n sì yọ̀dá pa fún yín, ká sì ní pé wọ́n so wọ́n pọ̀.
èyí tó lọ faramọ́ nìyẹn ìwà so wá pọ̀ ní lónìí tá a fẹ́ so ọmọ wo obìnrin Amida àti ọkọ rẹ̀ Nurudeen àwọn fẹ́ so wá pọ̀ ẹ tẹ́tí ẹ gbọ́ o Amida Nurudeen kẹ tẹ́tí ẹ gbọ́ ẹbí ọkọ àtẹbí ìyàwó ẹ tẹ́tí ẹ gbọ́ Ọlọ́run lónìí a máa ń wò lọ́jọ́ kékeré lọ sí Suratul Nisa àyà 21 àyà kan bẹ́ẹ̀ tí mo fẹ́ lò Ọlọ́run ní òní yìí 21 ọjọ́ tẹ ń wò ó ní ọjọ́ kékeré ni ọjọ́ yẹn tóbi lọ́dọ̀ Ọlọ́run ọjọ́ òní ọjọ́ tó tóbi lọ́dọ̀ Ọlọ́run so. Wa kayfa ta'khudhunahu wa qad afda ba'dukum ila ba'din wa akhadna minkum mithaqan ghalizan wa la tankihu ma nakaha aba'ukum minan nisa'i illa ma qad salafa mithaqan ghalizan ìmọ̀fẹ́ lónìí. Wa akhadna minkum mithaqan ghalizan. Ẹ̀kọ́ mọ́nà ń láyà yìí, àwọn fẹ́ dìfọ́sì ni kọjọ́ lọ lọ́rùn. Àmọ́ kẹ́lìmọ̀ ní sákọ̀jẹ̀ ní sá ọ̀rọ̀ ní kọ́ńtíráàtì tó le ni. Kọ́ńtíráàtì tó le òun ni yí pé ọ̀fẹ́ ọmọ mi. Kọ́ńtíráàtì tó le òun ni pé yín fọmọ fún ọ. Kọ́ńtíráàtì tó le ni kóbìnrin ọlọ́kùnrin pé yín fi ọ. Kọ́ńtíráàtì tó le òun ni kí ọkùnrin orobìnrin pé ń bí ọkọkùnrin kóbìnrin àṣẹ́tì ẹ̀ ọlọ́ni mi Mithaqan ghalizan. kìí ṣe nǹkan tó rọrùn nítorí tí ọjọ́ rọrùn lónìí tá a bá gbé àṣẹ ni tí wọ́n bá pè wọ́n jáde tí bàbá wa ìmọ̀ wọn àgbà lílọ ni tó wá ní wọ́n ní ẹ̀fọ́ wọn kára wọn tó bá gbé òǹtẹ̀ lọ́lù gbì tó ṣe wúdú wà ní kí wọ́n jọ kó àtàyà àṣẹ tí kò lọ́wọ́ wa àṣẹ ti dà wọ́n tá a fún òun náà mọ̀ á kọ̀ǹtú àṣẹ mi lọ ìgbà tó lọ́n bá ní ọ̀dà ń bẹ́ẹ̀ agbe lẹ́nu mi lọ́wọ́ bẹ́ẹ̀ bá a ṣe gbé lọ́wọ́ lónìí kọjá padà láàyè àti lè kórè ẹ̀. Mithaqan ghalizan. agbe lẹ́nu mi lọ́wọ́ àmọ́ wa tí ó wù àmọ́ díẹ̀ àmọ́ rẹ̀ arọ́júgbà nítorí ẹ̀sìn nítorí nǹkan bẹ́ẹ̀ ni wọ́n lè àtòrí ẹ̀ fẹ́ ọmọbìnrin àbá fún yẹn lọ́mọ àbí wọ́n gbọmọ lọ́wọ́ wa Lijamaliha. anábìnrin ká wo beauty Walimaliha. anábìnrin ká wo wet Walihasabiha. anábìnrin ká wo family background Walidiniha. anábìnrin ká wo ẹ̀sìn ìgbà tó wá ka mẹ́rẹ̀ ni wọ́n wá padà títí gbẹ̀rẹ̀ ó ní fún Alayka bidhati ddin tabati yadaka. ọdẹ sì ní kẹsọ téèyàn bá ní wet tó bá ní beauty tó bá ní family background ọjọ́ mọ minister ọjọ́ mọ governor ọjọ́ mọ senator ọjọ́ mọ president tí ò bá sẹ́sìn ẹ wàá pòfo ẹ̀sìn wọn náà ń gbélékè gbogbo kan lọ sí Suratul Baqara kàràkàrà àyà 200 and something. Wala tankihul mushrikati hatta yu'minna. Ọlọ́run ní ẹtẹ́ tí ẹ gbọ́ al-mushrikāt ẹni bá jẹ́ olùṣẹbọ lóbìnrin tí ó sin Ọlọ́run. Wala tankihu hatta yu'minna. Kò bá àjọ lówó kò bá àjọ lọ́lá kò bá lẹ́wà kò bá nípò Ọlọ́run lẹ́ẹ̀ gbọ́dọ̀ fẹ́ títí tẹ́ fi ìpọ́ sẹ́sì ọjẹ́ mùmínì. Wala amatun mu'minatun khayrun min mushrikatin walaw a'jabatikum. Ọlọ́run ní kò wá rẹ́rù kan tá a mọ́ná bàbá rẹ̀ ọ̀rẹ́rù kan àmọ́lé àmọ́ná rẹ̀ kò sì lẹ́wà tó nǹkan àmọ́jẹ́ mùmínì Ọlọ́run ní kò wá fẹ́rù ní ọ̀sàdùkọ ọmọ ilé ayé lọ lára ẹni tí ò lẹ́sìn. Wala tunkihul mushrikina hatta yu'minu. Ó rí pé méjì lọ́lọ́run lò padà síta kọ́kọ́ ó fi kan tú kan ni tó bá mọ́ láwọn rìpíìtì ọ̀rọ̀ kan náà aya kan lẹ́ẹ̀mejì ọ̀rọ̀ ọ̀tọ̀ọ̀tọ̀ ní sọ. Wala tankihul mushrikati hatta yu'minna. Látẹ́kì wọ́n ni mo ṣe ká àti ata ìmìnira ẹ gbọ́dọ̀ fẹ́ wọn tún ìgbà sẹ́rámù tí wọ́n fi gbé mùmí nínú wọn ó wá dá kejì padà yìí. Wala tunkihul mushrikina hatta yu'minu. Kúrò ìwúlẹ̀ lẹ́ẹ̀kejì bẹ́ẹ̀ ṣe gbọ́dọ̀ fẹ́ wọn lóbìnrin lẹ̀ tún gbọ́dọ̀ fọmọ fún wọn. Má fọmọ fún mùsùlùkì ẹni tó rẹ́sì lára rẹ̀ ò gbọ́dọ̀ fọmọ fún bó o ṣe lè fẹ́ ló lè fọmọ fún.
ẹ̀sìn yẹn lọ́lọ́run ọba ló gbé lókè nítorí pé kí ni ọjọ́ òní ní sákọ. Gẹ̀lísà wákàtúnà bí ìtàkùn gẹ̀lísà. Ọ̀rọ̀ ní kọ́ńtrátì tí ò yí sí ni. Àkàtúnà bí gúnmí sákọ̀ ní gẹ̀lísà. Ọ̀rọ̀ ní kọ́ńtrátì yẹn kìí ṣe nǹkan tó yí sí. A kàn fẹ́ rọ́jú ni. Ìmáàmù lọ́mọ wàhálà táwọn ṣe lérí ọmọ láti nà oyún. Ó máa lé díẹ̀. Ó wá dá ayé tán. Ìjọ tí ó ṣe bí gìrì kọ́ fẹ́ kú kò ní máàmù ẹgbàá wá òwe ààrẹ máàmù ọ̀dẹ ààrẹ gbóná ni ẹfún wọn tún yìí mu ẹgbẹ́ lọ síta ní máa lé díẹ̀ ó tún máa lé díẹ̀ títí grade group ọkà primary school ọkà secondary school ọkà ó máa lé díẹ̀ títí ó lọ yunifásitì ó máa lé díẹ̀ yìí tó ṣe masters ẹ̀yìn kankan dé lọ́sàn gangan ẹ̀ka fẹsẹ̀ gbádẹ̀ dípẹ́ àwa tọrọ ọmọ àwo. Wàlá tẹ̀gì wíwá mọ́tìrì káàdì àtàrù mi náà mọ́tò mú mi náà tún ní kẹ́rù mi mùsìrí káàdì wọn làwọn àjàbá ti kó. Ọmọ yẹn ní èdè akábísáyà ìmáàmù wa àṣẹ́sì gbogbo ẹ̀ èwo ni kí wá gbé wọn bẹ́ẹ̀ wàhálà tí mo ṣe lérí ọmọ yìí ni mo fẹ́ wò ni ẹ sì fẹ́ mú lọ ọwọ́ àwò tẹ̀sìn wípé ìsàfilẹ̀ náà ni mo rẹ́sìn lára yín mo rí ilé yìí tó dáa ẹ wá dé lónìí tí wọ́n bá jáde tí wọ́n so ìgì tán bàbá tó bí wọ́n wá ń jẹ́ bàbá tiẹ̀ tó ọjọ́ tó kọ ìmáàmù wá ń jẹ́ bàbá ìyàwó kékeré bàbá kábíyèsí ń jẹ́ bàbá ìyàwó àgbà ní abá wa sọ yín pọ̀ tá lónìí ẹ̀yàn wa mú ìyàwó ẹlẹ́mú lọlé ọ̀wọ́ wa lọlé kolombo so àyíṣì ọlọ́ọ̀ni. Wọ́n ká sí nàbí ìgún mi dàgbà ní gẹ̀lísà. Ọlọ́ọ̀ni mi sákọ̀ gẹ̀lísà. Ọlọ́ọ̀ni kọ́ńtrátì tí ò yí sí ni. Òun lọ́rọ̀ Saraj ọlọ́ọ̀ni kò ṣeré ń bẹ̀ gbogbo abiyamọ tó fọmọ rẹ̀ lẹ̀ ọrọ̀jú ni ọrọ̀jú fún ọlọ́mọ ni ọwọ́ arọ́jú fún ọlọ́mọ tán kò sẹ́ni tó lè tọ́mọ bí ọlọ́mọ níbi yá pé tọ́mọ bá délé ọkọ tán tó wò pé mo ti na sùn ó ti délé ọkọ ó tún máa gbọ́ bùkátà rẹ̀ ni nítorí wọn lọ́lọ́run fún wọn lọ́lọ́ ìmáléjì bọ́dà mọ ọkọ jù yóò ní wàhálà rẹ̀ jù kọjá lé yóò sọ mí lóní gbèsè ìyá nìkan ni ò ní sọ tó ń gbèsè bàbá nìkan ni ò ní sọ tó ń gbèsè ọlọ́run ní ní sákọ̀ gẹ̀lísà kọ́ńtrátì tí ò yí sí ni ẹ wá pàdé bẹ́ẹ̀ lónìí bẹ́ẹ̀ tí wá pàdé ẹni méjèèjì ọlọ́run wá fẹ́ bá wọn ọkọ sọ̀rọ̀ ó ti sá assignment ọ̀rọ̀ tọ́lá ń fẹ́ pọ̀ sọ àyà kan bẹ náà kúrò ní àmà èèyàn ọ̀gbọ̀ yé ó ní àríjẹ́ àlùkò àmúlànà nìsá ó ní mọ ọkùnrin aláṣẹ lérí obìnrin eré ọkùnrin wá ń wú pé wọ́n láwà aláṣẹ lérí ọkùnrin rárá lérí obìnrin ọlọ́run ò wí bẹ́ẹ̀ ó fẹ́ ràn sẹ́ni àríjẹ́ àlùkò àmúlànà nìsá ọkùnrin aláṣẹ lérí obìnrin pẹ̀lú pé kí ni. bí máa bá tẹ́lẹ̀ lọ́wọ́ bá dọ̀wọ́ alábàádì bí máa bá kú bí ní àbúwálì. bí máa ń fàkún ló gbé ọlá tó dá wa wá òyìnbó ló ní mentality 50-50 kò sí 50-50 nínú ìsìlámù ó gbé látòkè délẹ̀ ní kódà bọ́ bá fún ọmọ kọ́lẹ̀ ní ọyẹ́ ọní ọgbà padà dandan nítorí ọgbọ́dọ̀ lè mójútó níbi gbogbo ọ̀nà tí yàn fi mójútó yàn wọ́n ọgbọ́dọ̀ gbàṣẹ rẹ́ṣẹ́ àwọn responsibility yìí ọlọ́mọ ìpọ́kùnrin la dá mọ́ kódà mọ́bìnrin tóbìnrin bá lówó tọ́lọ̀ ń kẹ́ ọkọ náà ní àmọ́ kò ní tó àbó ní ọ̀sáfẹ́rẹ́ díẹ̀ obìnrin wa ń gbọ́ bùkátà tó bá ti bọ́ désì kan yọ ọmọ rojọ́ ni wàláì kò bá ti rọrùn o bàbá yìí kò sí kankan lọ́ọ̀ ní ìsìn èmi ní í ṣe gbá èmi ní í ṣàwo èmi ní í ṣe kò bàbá sásùn torí àdá mọ́ wọn yí pé kí wọ́n máa gbọ́ bùkátà. wàbí máa ń fa kú mi ní àbúwálì. ọkùnrin la dá mọ́ pé kọ́ gbọ́ bùkátà yóò máa gbọ́ tìyàwó yóò gbọ́ tọmọ yóò tún gbọ́ tàwọn ẹbí ẹ̀ yóò tún máa gbọ́ tàwọn ọ̀rẹ́ ẹ̀ yóò tún máa gbọ́ tẹni tí ọmọ wọ́n tún máa sáré wá kò sí ní lára ìgbà tó wọ́n máa ronú nígbà tí ọba yìí gbọ́ mọ́ ọkùnrin la dá bẹ́ẹ̀. ìwà ọkùnrin wá fẹ́ kú ọkùnrin kọ ọjọ́kùnrin gidi ọwọ́n sọ fún ọba yìí pé askinu nàbí àìsùnzà kántún mi mú yìí kú. ibi tó ọba ń gbé ní kọ ọjọ́ gbé
ولا تضروهن لتضيقوا عليهن ọlọ́run ọ̀gbọ́dọ̀ fúnlẹ̀ mọ́. وإن كن أولاد wọ́n máa ń sọ lọ́pọ̀lọpọ̀ wáàsí. àdíìsì là máa ń fà nínú mà. ọ̀kan jẹ́ dọ̀ yíwù ọ̀kan jẹ́ sọ yíwù. ọ̀kan jẹ́ gbogbo tó wọ̀ jẹ́ mọ̀kúfù ní asánì ni kò síjọ́ yíwù kankan náà Kùránì gbogbo ẹ̀ látòkè nílẹ̀ sọ yíwù. àwọn ọlọ́run ló ti wá èyí tí ń kà fún ọ yìí ànábì kọ́ ló wí èyí tí ń kà fún ọ yìí àfa kan kọ́ lọ sọ ọlọ́run ló dà rẹ́ tiẹ̀ sí ọ yí pé. ولا تضروهن لتضيقوا عليهن ọlọ́run níbi tó ń bá ń gbé yọjọ́ gbé má fúnlẹ̀ mọ́ o. má fara ní ti fúnlẹ̀ mọ́ pé kọ́ wá fúnlẹ̀ mọ́. وإن كن أولات حمل فأنفقوا عليهن حتى يضعن حملهن. responsibility rẹ ọlọ́run ló bẹ̀rẹ̀ tó bá ti lóyún fún ọ ọlọ́run ní náwó lé lérí títí tí ó fi bí. فإن أردن لكم فآتوهن أجورهن. ọlọ́run tó bá ní màá rẹ tán tí ń bọ̀ tọ́ máa fún ní pocket money máa san sálárì fún torí pé bọ̀ tọ́ máa rẹ òun kú kí wọ́n léyè. واعتبروا بينكم بمعروف. ọlọ́run ní kò tán síbẹ̀ tó close máa kọ́ máa bá dámọ̀ràn má yin obìnrin èyí yin obìnrin rẹ nù má yin obìnrin rẹ nù close mọ́bìnrin rẹ jọ máa ṣe mọ́ra. وإن تعذرتم فسترضع له أخرى لينفق ذو سعة من سعته. ọlọ́run ní ẹ̀yin tí wọ́n bá gbà láyé àrísìkí tí wọ́n bá kí ọ jẹ́ kí wọ́n mọ̀ lára ìyàwó rẹ bí kẹ́ náà ṣe tó yóò fi. ذو سعة من سعته. ọlọ́run ní bá fi kẹ́ bá a lò bá ń tọ́jú ẹ̀ bí mo ṣe kí ọ tó ni o ṣe bá mi kẹ́ ẹni tí mo fi ọ bá mi kẹ́ ni wọ́n torí kọ́ńpìnì ọlọ́run ni wọ́n. o lè rí sùràtù rìjà nínú Kùránì àmọ́ rí sùràtù nìṣà. bọ́lọ̀ ṣe fádùn wọn tó nù o sórí gbogbo ohun tó jòkó lónìí látọ̀dọ̀ bàbá kábíyèsí bàbá wa ìmáàmù àgbà ìyá wa ìyálọ́jà sẹ́nitọ̀ gbogbo ohun tó wọ́ jẹ́ tílé bàbá pírẹ́sidẹ̀ntì obìnrin ló bí. kọ́ńpìnì ọlọ́run ni wọ́n ọlọ́run ní bá mi tọ́jú ẹ̀. وَمَنْ قُدِرَ عَلَيْهِ رِزْقُهُ. ọlọ́run kó dà bá rìsìkí ni mo bá fọ tí ọba tó nǹkan àrísìkí ni ò tó nǹkan iná yìí tó nǹkan nìyà. فَلْيُنْفِقْ مِمَّا آتَاهُ اللَّهُ. iná yìí tó nǹkan yìí náà ọlọ́run ni máa bá mi ná fún máa bá mi tọ́jú ẹ̀ yìí fẹ́ kọ́ láàkì kankan. لَا يُكَلِّفُ اللَّهُ نَفْسًا إِلَّا مَا آتَاهَا. ọlọ́run ní ìgbé nǹkan kan kọ lọ́rùn tó ju agbára yín lọ àmọ́ ò سَيَجْعَلُ اللَّهُ بَعْدَ عُسْرٍ يُسْرًا. ọlọ́run ojúṣe tí wọ́n ní ó ṣe ni tó bá ń ṣe tó yé ṣe tòun tí ní ò ṣe sí ni ọlọ́run yìí sì wá ní kọ́ wá lórí pé wọ́n fẹ́ máa sojúṣe rẹ̀ kọ̀ wá sí ìwà fún ọ ní tó mọ̀ fi ṣe. ètò ọlọ́run ọba nìyẹn o wáàsí ọlọ́run ọba tó ṣe fún ọ nìyẹn àmójútó tó fẹ́ kó o mójútó nìyẹn